Olódùmarè ọba ọ̀run ìbà rẹ, ọba lánàá ọba lónìí ọba títí ọjọ́ ayé àìnípẹ̀kun. Ìbà bàbá, ìbà yèyé, ìbà àràbà nífẹ̀ẹ́, eléyìí tí ṣe bàbá èríwò. Ajúbẹ̀yìn ládéládé tó jẹ́ ọba ìṣẹ̀ṣe, ẹ̀yin lóyè lóyè, ìbẹ̀yìn aláṣekù tí ẹ ṣe tí àwa gbà á, tí àwa náà sì tún fi ìrìn àjò náà ṣẹ́kù fún àwọn ìran tí ń bọ̀ lẹ́yìn ní agbára lọ́wọ́ Olódùmarè. Ìṣẹ̀ṣe ò ní bàjẹ́, orílẹ̀-èdè wa kò ní bàjẹ́, orílẹ̀-èdè àgbáyé kò ní bàjẹ́, ẹ̀sìn ìṣẹ̀ṣe wa kò ní bàjẹ́ lẹ́ẹ̀kan sí i. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ìṣẹ̀ṣe pátá nínú ayé, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni à ń wò pé a mọ̀ tí ì gbọ́ kí pàápàá jùlọ evangelist Adéifá Ìwàlẹ̀sìn kó sọ̀rọ̀, kó tó di pé a sọ̀rọ̀ a ní láti mú kò mú òkun àti bọ̀rọ̀ ṣe rí, bí iṣu ṣe kú àti bí ọ̀bẹ ṣe bù ú. A ní láti wá ìrìn àjò yìí ká wá kó lè bá àti jẹ́ pé tí ẹ gbọ́ lórí ètò yìí kókó àti pàtàkì tó nítumọ̀ léyìí tó jẹ́ pé òun lè fẹ́ gbọ́ ni. Ìyàtọ̀ fún àwọn tí wọ́n ń sọ wóróworó ọ̀rọ̀, ká sọ lọ́tùn ká sọ lósì, kí Olódùmarè kó dákun kó ràn wá lọ́wọ́. Torí pé ọ̀rọ̀ àkọ́kọ́ tí màá kọ́ tiẹ̀ kọ́kọ́ fi síwájú nínú ọ̀pọ̀lọpọ̀ ètò tí àwọn ènìyàn tí wọ́n ń ṣe, ẹlòmíín sọ pé Adéifá, evangelist Adéifá àti ta lọ́lọ́run ńlọrán ìyá ìdẹ́wọ̀n, ìrìn àjò wa débẹ̀ tán, wọ́n ti rán lọ sẹ́wọ̀n o, wọ́n ti rán lọ sẹ́wọ̀n o. Nígbà tọ́mọ kan ó tiẹ̀ ṣe program, wọ́n sọ pé ó ní mo ti ń pe bàbá wa Adéifá báyìí o, ṣùgbọ́n nọ́mbà wọn ò lọ. Èmi dẹ̀ gbé bí mo ṣe gbé ó kọ̀ tẹ̀, mo wá pé kí ló ń ṣe ọ̀gbẹ́ni, mo wá tún pe nọ́mbà rẹ̀, mo rí pé nọ́mbà rẹ̀ pé ó ti wà switch off. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, oníkálukú náà lọ́mọ bí ṣe ń ṣètò rẹ̀, ẹni tí ń fi irọ́ ṣe, ẹni tí ń fi òtítọ́ tó fi ń ṣètò ìrìn àjò náà pẹ̀lú. Àwọn tí a ó jọ sọ̀rọ̀ tí a jọ mọ bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bù ú lórí àwọn ìrìn àjò ní ẹgbẹ́ àlàáfíà mi lákọ̀ọ́kọ́ bí bàbá wo, ẹ bá mi dárúkọ yín fúnlé. Orúkọ mi ni babawo Ifáṣeun Alábí Agbọ́tifáyọ̀ kẹta, tí mo jẹ́ ọmọ ọba ìlú àgbáyé. Kábíyèsí Olódùmarè. Kábíyèsí. Ẹ ṣé. Bàbá mi ní abala kejì. Orúkọ mi ni Olúwo Ifáyẹmí Ọ̀dẹ́pọ̀sí Arógundádé, tí mo jẹ́ alága ẹgbẹ́ àfọ̀ṣẹ ìṣẹ̀ṣe lápapọ̀. Ẹ ṣé. Bàbá mi ní apá ọ̀tún bí. Mo ṣe àbọrúbọyè fún gbogbo àgbáyé. Orúkọ tèmi ni Wálé Bello Aláàfin àṣà, èyí tí ò pé méjì jákèjádò gbogbo àgbáńlá ayé. Tọ́ ẹ jẹ́ kí a gbé báyìí, bàbá wo Agbọ́tifáyọ̀ kẹta, kí n fi kẹta fún un, àbí tí n bá ti pè kẹta kí n kó sọ pé Agbọ́tifáyọ̀ àgbáyé. Agbọ́tifáyọ̀ kẹta náà. Agbọ́tifáyọ̀ kẹta. Olódùmarè yóò sì wálé ní àgbáyé lágbára Olódùmarè. Torí pé wọ́n máa ń kọrin kan, wọ́n ní ẹni àpọ́nlé láwo, ẹni àyẹ́sí láwo, wọn iṣẹ́ ni àbùkù, bẹ́ẹ̀ sì ni wọn iṣẹ́ ni àrífín. Ohun tí mo fẹ́ bi léèrè, ọ̀rọ̀ tí ń lọ gbùrùgbàrà nínú ìgboro nínú ayé pẹ̀lú bí ní àjò tí ń lọ yìí, ẹ jẹ́ kí a kọ́kọ́ ti bí báyìí mú. Àwọn kan ó sì jókòó kanú lé báyìí tó jẹ́ pé wọ́n máa sọ pé gbogbo tí ń ṣẹlẹ̀ yìí kò kàn wọ́n, lágbájá ò pè mí, lágbájá kò jẹ́ kí n gbọ́, kò bùn mí gbọ́, lágbájá lọ́kàn, kò kàn tèmi, tó sì jẹ́ pé gbogbo apáta oníṣẹ̀ṣe kan náà ìní gbogbo wa. Torí pé àwọn bàbá wa nínú ọ̀rọ̀ wọn, wọ́n ní àrùn tí ń ṣe ọgọ́fà ìní sọ̀dún pé tí ń sabọ́yadé gbogbo ọlọ́ya ló ń ṣe. Ṣé ìrìn àjò bẹ́ẹ̀ ṣé kò mọ hàn ní àkókò ìṣẹ̀ṣe, tàbí kí n sọ pé ní inú àkókò ìran tá a wà yìí? Ẹ bá ní ṣe ọ àlàyé ọ̀rọ̀. Ẹ ṣé bàbá Adéifá Ìwàlẹ̀sìn làkẹ́yìn níjọba, ẹ̀sìn àbáláyé ò ní bàjẹ́. Tí mo rí ń bẹ̀ náà ni pé gbogbo apáta ọmọ afásá ni wá. Ifá ò sì lè bínú sọmọ kankan nù wa. Nígbà fá ti mọ̀ pé Ifá ní ọ̀tọ̀ lọ́mọ afá, bí wọn ti máa kọ ọ̀tọ̀ lọ́mọ afá, ọ̀tọ̀ o ọ̀tọ̀ lọ́mọ afá o ọ̀tọ̀ o, kó tó ṣe bí omi lójú ẹ̀yìn ọ̀gá wa. Iṣẹ́ rírú ẹ̀ máa ń ṣẹlẹ̀ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ tó bá dẹ̀ ní àti máa ń bá àgbàlagbà rìn yóò mọ rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ gbọ́. Bàbá mi sọ fún mi, wọ́n ní sá máa mú èmi ọ̀mọ́ mu, ajá fún pàràkò yìí ọmọ akọ̀wọ́lẹ̀ sínú. Wọ́n lóhun tá a bá rí ẹjẹ́ abọ́mọ ẹni sọ, ikú ọ̀dàjọ́ àrùn òdòṣù, ohun abárí ẹjẹ́ abọ́mọ ẹni sọ. Kí ni tí wọ́n fẹ́ ń sọ láàrin yẹn ni pé bí nǹkan bá ń lọ ní àgbáǹsálà ayé àbí lónìí àmúlẹ̀ tí ó mọ̀lá, ká máa dá àwọn ọmọ owó mọ̀ torí ọjọ́ iwájú, torí ìgbẹ̀yìn.
ní ìsìn ọ̀tọ̀ ṣẹlẹ̀ ní ìsìn báyìí ọkàn lé ọkàn oko ọkàn òkè ọkàn ilẹ̀ ọkàn odò kò sẹ́ni tí ó gbọ́ sínú àgbáyéjọ àwọn oníkàkiri àgbà ń ṣàlàyé báyìí ṣùgbọ́n à ń dúpẹ́ pé bó ṣe lè wò wí tó náà àwọn bàbá wa kan tó jẹ́ àwọn tó yẹ pé wọ́n dúró pé àwọn làwọn máa dúró tì láéláé àwọn tí wọ́n jẹ́ babaláwo náà tí wọn ò dúró tì àná ifá ọmọ bá gbogbo wa ṣe torí fò ní yọmọ kankan lẹ́nu ọmọ rẹ̀ ṣùgbọ́n wọn tòótọ́ níbi káńkó ṣe máa rin ìrìn àjò ṣẹ́bí ń pa ìbéèrè tẹ́ béèrè lọ mi pé àwọn kan wà lásìkò tí wọn ò dá sí ọ̀rọ̀ ńlá ni kódà gbogbo ẹ̀ pátápátá ní ifá ti sọ ọ́ lẹ̀ ifá ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lẹ́pẹ̀ tó bá tásìkò kan o bí nǹkan mẹ́rin bá dé o ẹ bá ṣàkíyèsí kọsẹ̀ máa ṣẹlẹ̀ o nítorí ṣẹlẹ̀ kọsẹ̀ wáyé àwọn kan náà ń wúdù tí wọ́n gbíjẹ èèyàn àwọn kan náà wọ́n mọ̀ wọ́n pé kọ̀ọ̀kan mi àwọn tó ní kọ̀ọ̀kan wọn ẹ̀já fi wọ́n lẹ̀ ifá ò nípa àlẹ́yìn wa tá à ń ṣe gbogbo ẹni tí máa ń mójú tó ṣẹ̀ṣẹ̀ yìí kò nípa àlẹ́yìn wọn ẹgbọ́n tí fà kan sọ ifá ní abukí ò ní kò mú òkun àfi bí gbèsìgbèsì àyà rẹ̀ adé afálábàwọn ọ̀jàpá tí ó gbà tí ó tẹ̀ tí bá wọn jẹ́bi fá alábàwọn ọ̀jàpá kọgbà kọtẹ̀ bá wọn jẹ́bi fá kámọ́ dènà pẹnu alábàwọn délé ifá ó lọ mọ fá lòun ọba fa jẹun tẹ́ ó kò lè fá níjọ́ kejì ọgbọ́ pé wọ́n tó fẹ́ ṣe égún bẹ̀ ń ó tún débẹ̀ ó lọ́mọ égún lòun légún bì yìí ó tún kò ń bẹ̀ wọ́n tún sọdún ọ̀sìn ó lòun ọ̀sìn ìdí yìí ó tún bọ́lé ọ̀sìn ó tún jẹ́ lé ọ̀sìn gbogbo ọmọ alábàwọn ti jẹ gbogbo ẹ̀ráǹdì pátápátá ọjọ́ tọ̀jọ́ àwáyé èkó òsì alábàwọn àsìkò wa tó fẹ́ rebi àgbáre wọ́n gbé délé ifá ní kì í sọmọ òun nítorí pọ́kàn bóun dikú lásán ni kò bóun dúró jẹjà kò bóun dúró gbàgbọ́ fún ẹbọ wọ́n gbé délé òòṣà ní ọkàn bóun jẹ̀gbín ni ọjà wọn kúrò náà ni wọ́n gbé délé ọ̀sìn wọ́n sọ fáwọn jọjọ orógbó náà ni ó ní kò bóun kìje ń bẹ ọdún tó ń ṣe o alábàwọn ọ̀jàpá ó ṣe wá ń ṣe báyìí wọ́n ní àwa làwọn oníṣẹ́ ti mọ̀ pé ọ̀rọ̀ fọ́ọ̀mù kò ní sálẹ̀ mọ́ ṣe náà ni àwọn tí ń ṣe ń tàn àwọn tí ń ṣe kíní lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọn ò dá sí ń tọ́wà nílé ifá mú ẹja fi wọ́n lẹ̀ ifá ló mọ bí ó ṣe gbìjà ara rẹ̀ bàbá mi sọ pé èèwọ̀ wọ́n ní èèwọ̀ ni ó gbìjà ara rẹ̀ ká mọ́ gbìjà èèwọ̀ ọ̀pọ̀lọpọ̀ míì ń ṣe tó yẹ pé èèwọ̀ ni tẹ́bí kò yẹ àbùkù tó bá ti kan èèyàn mẹ́ta ó ti dà ń kó ṣé bá wọn abukí ò ní kò mú òkun àfi bí gbẹ̀sìgbẹ̀sì àyà rẹ̀ adíyàfà alábàwọn ọ̀jàpá tí ọ̀gbà tí ọ̀tẹ̀ tí bá wọn jẹ̀bi fá alábàwọn ọ̀jàpá ọ̀gbà ọ̀tẹ̀ bá wọn jẹ̀bi fá pípẹ́ ní ọ̀pẹ́ yá ní ọ̀jẹ́ jìnnà ní ó jìnnà alábàwọn ọ̀jàpá ọwọ́ ọ̀fọ̀ tẹ̀ ọmọ rẹ̀ ifá ní ìfàkọ́ àbífà lẹ́yìn fífà pé ifá ní ìfàkọ́ kí ni fá sọ́mọ̀ ẹni pé àwọn kan ní ìsìn wọn dúró lé wọn jẹun fá wọn ò sì dá sí ti ń ṣẹlẹ̀ wọ́n sì ti rò pé àwọn sáà ń gbádùn nù ìfàsìkọ́ nífá ifá ní jẹ́ bẹ́ẹ̀ tí ifá bá lòún dé ìfò olóko tó fún un fa gbàwá tá à ń ṣe ẹ má jẹ́ kí abu ẹ má jẹ́ ká kẹ́mí ẹ̀ ká má ṣe tàwa lọ ní pé olóòtú ìfóònù ìjọba jẹ mo ṣẹlẹ̀ bọ́ wẹ́ẹ̀ làbọ̀ yìí ṣe. ni wọ́n ṣe máa ń kọrin ọgbọ́ ifá ní ìfàkọ́ ọjọ́ pọ̀ ọmọ tẹ́ ń fìfà pé ifá ní ìfàkọ́ ẹ ṣe bàbá ẹ wá jẹ́ ká bọ́ síbi ohun ọ̀rọ̀ táyé fẹ́ gbọ́ màá wá gbé ìbéèrè yìí màá darí ẹ̀ sí ọ̀dọ̀ bàbá mi olúwo ifáyẹmí ọ̀dẹ́pọ̀sí léyìí tí màá sọ pé ǹjẹ́ ìyá ọlọ́sùn àti bàbá lórìṣà tí ìrìn àjò tó ṣẹlẹ̀ sí torí pé bó tilẹ̀ jẹ́ pé a rí ibi tí fídíò tí Ìyá Ọṣun ti sọ̀rọ̀ pé ọ̀rọ̀ tóun sọ kò ṣe bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ lórí gbogbo ayé ló dẹ̀ ń sọ pé ìrìn àjò yẹn pé bó ṣe rí nìyẹn ṣé àwọn yìí ṣé wọ́n ti gbé wọn lọ sí ẹ̀wọ̀n ṣé ẹ̀wọ̀n ni wọ́n wà lójú ibi tí ọ̀rọ̀ dé tí à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ṣé bàbá mi. mo kí olóòtú gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè ẹni ṣé wọ́n ti gbé wọn lọ sí ẹ̀wọ̀n ẹ̀wọ̀n bíi ibo iléeṣẹ́ ọlọ́pàá kọ́ ni ó dáhùn pé wọ́n gbé wọn lọ ẹ̀wọ̀n kì í ṣe iléeṣẹ́ ọlọ́pàá ló máa sọ pé wọ́n ti gbé wọn lọ ẹ̀wọ̀n nítorí n tó tọ́ fún ilé ọlọ́pàá láti ṣe lásìkò irú ìrìn àjò bẹ́ẹ̀ ni wọ́n ṣe ilé ẹjọ́ náà ni wọ́n ní àṣẹ àti agbára ṣùgbọ́n gbogbo ẹnu mo fi sọ léde pé wọn gbé wọn lọ ẹ̀wọ̀n torí pé kò tí ì sí ìdájọ́ kankan nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ilé ẹjọ́ ò tí ì dájọ́ èmi ò mọ táwọn èèyàn jubiléètì fún lórí wípé agbéra lọ ilé ẹjọ́ àti pé
agbéra lọ ilé ẹjọ́ ẹ bá wa rí sí ọ̀rọ̀ yìí ni wọ́n pè ní abẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin tẹ́ ẹ jọ̀jọ̀gbọ́n ó dá mi lójú pé ẹ máa gbọ́. Tó bá jẹ́ pé lóòótọ́ òfin orílẹ̀-èdè yìí la bá ń lò tí kì í ṣe òfin ilẹ̀ Ghana, tí kì í ṣe òfin ilẹ̀ Republic of Togo àbí wọ́n ń pè wọ́n. Tó bá jẹ́ pé òfin orílẹ̀-èdè tí gbogbo wa jọ ṣe ni àmọ́ tó tọ́ àti tí ò tọ́ lábẹ́ òfin. Adájọ́ tí wọ́n gbé ẹjọ́ lọ bá ó gbìyànjú gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí láì fi ti ẹ̀sìn ṣe, nítorí ìmú tí wọ́n lọ mú Ìyá Ọṣun yìí ìmú ẹ̀sìn ni wọ́n lọ mú. Òfin ẹ̀sìn ni wọ́n lò. Wọn ò lo tòfin orílẹ̀-èdè. Wọn ò lo tòfin orílẹ̀-èdè. Àti pé téèyàn méjì bá ní gbólóhùn aṣọ abanilórúkọ jẹ́ àbanilórúkọ jẹ́, ǹjẹ́ ó wà lẹ́tọ̀ọ́ kí gbogbo ìlú ó wá dìde lórí ọ̀rọ̀ ẹnìkan ṣoṣo? Tó bá dẹ̀ wá lẹ́tọ̀ọ́ kí wọ́n dìde, ǹjẹ́ wọ́n ti pè wọ́n láti parí aáwọ̀? Ṣé kò sí àwọn àgbààgbà ní ìlú? Ṣé kò sí àwọn olóyè ní ìlú? Ṣé kò sí ọba ní ìlú? Ẹ jọ̀ọ́ kí ni federal government ń sanwó àwọn ọba ìlú fún? Àwọn baálẹ̀ kan tán pè ní mọ́gàjí níbì kan, ṣebí wọ́n ń gbọ́ owó lọ́wọ́ local government, iṣẹ́ kí ni wọ́n ń ṣe? Tó bá jẹ́ pé wọn bá lè máa yanjú aáwọ̀ tó bá wà ní àárín ìlú, ẹ jẹ́ ká kó gbà pé kò sí ti ń jí ọ̀rọ̀ emir, ọba àbí mọ́gàjí, torí lára ojúṣe wọn nìyẹn. Níbo ni àwọn àgbààgbà ìlú yìí yanjú ọ̀rọ̀ dé? Ìyá Ọlọ́sùn wọn àti ìdá ẹjọ́ fún, ilé ẹjọ́ ò tí sọ pé ó jẹ̀bi. Ìyẹn ni pé òfin ẹ̀sìn ni wọ́n fi mú ní pápá mọ́ra débẹ̀. Ṣé wá rí ọ̀rọ̀ kejì tí wọ́n ń sọ, tí wọ́n ń gbé kiri wípé bóyá Ìyá Ọlọ́sùn sọ pé ìgbà kan àwo kò sẹ́ni tó máa rí èrò tó pọ̀. Wọ́n sì ṣe sáré pé torí wọ́n sọ pé àápọ̀ ni ó yẹ kó pawódà ṣe. Ó yẹ kó pawódà ṣe. Ó mọ̀ pé tóun bá wá délé ẹjọ́, ilé ẹjọ́ ló ti lè sọ àwíjàre ọ̀rọ̀. Ilé ẹjọ́ ló ti lè sọ, torí ẹ̀mí ẹ̀ ò ṣèfù. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti Deborah tó ṣẹlẹ̀ lọ́jọ́ kejì àná tó jẹ́ pọ̀rọ̀ tó sọ ibẹ̀ ni a ti pa. Wọ́n àdẹ̀rí nǹkan kan títí dé ní àgbúrò ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ Deborah. Kò sẹ́ni ẹ̀kan tó lọ́kùnfà gbé lọ sílé. Kò sẹ́ni ẹ̀kan. Èyí tó tún ṣẹlẹ̀ tó tún jẹ́ mùsùlùmí sí mùsùlùmí ara wọn, wọ́n tún sọ̀kò pa ẹ́ lójú gbogbo èyí. Kódà mo rí àwọn ọmọ ọjọ́ ọ̀la wà lórílẹ̀‐èdè yìí tí wọ́n ti di apààyàn láti sìn yín lọ, ọmọ tí ò ju 10 years 14 years. Ẹ lọ wo fídíò yẹn dáadáa, káwọn náà ń lẹ òkò, wọ́n ti lébẹ́lì wọn àti apànìyàn. Ǹjẹ́ ètò ìpànìyàn wà nínú ẹ̀sìn bí? Á pa ènìyàn fún ẹni tí à ń sìn. Ṣé àwa la create yẹn ni? Because mi ò rò pé Ọlọ́run àti pé náà atọ́kùn ṣe rí Ọlọ́run Olódùmarè tí àwa ń sọ ó yàtọ̀ lóòótọ́, torí kò síbi tí ìran ọmọ aládé kankan tí Ọlọ́run àti Olódùmarè ti pa wá láṣẹ pé ẹni tí ò bá ti sún mọ́ òun ẹ máa pa. So ibẹ̀ ló ti yàtọ̀ sí Allah. Ibẹ̀ ló ti yàtọ̀ sí Allah àti Yahweh. Ìyàwó tó ẹ jẹ́ ká máa là á, ẹ jẹ́ kí wọ́n máa sọ pé Allah yẹ tó ló rán àwọn, kì í ṣe Ọlọ́run Olódùmarè. Ọlọ́run Olódùmarè òun ni ọba sì kan mọ́kù. Òun ló rán òjò lórí ẹni tí ń ṣe dáadáa, ó sì ní rán òjò lórí ẹni tí ò ṣe dáadáa. Tó bá wá jẹ́ pé ó bá gbìyànjú wá pé ká lọ máa pa ẹnìkan fẹ́ nìkan ni, kò ní rán òjò fún wa sórí aláìdá o, kò sì ní rán ọrùn sórí aláìdá. Agbára rẹ̀ tó bẹ̀. Bẹ́ẹ̀ni. tó ẹ jẹ́ ká kọ́kọ́ mú yẹ kó mẹ́, ẹ jẹ́ ká padà sórí ọ̀rọ̀ Ìyá Ọ̀ṣun. Ilé ẹjọ́ tí ìdájọ́ ká lọ fọkànbalẹ̀ lórí yẹn náà, ṣùgbọ́n mo á kàn rọ gbogbo àwa tá a wà lórílẹ̀‐èdè yìí pé ẹ jẹ́ á fi sùúrù ṣe o, ẹ jẹ́ á fi sùúrù ṣe o, ẹ jẹ́ á fìfẹ́ bá ara wa lò, torí pé tó bá délẹ̀ tán bẹ́ẹ̀ nìkan bá mógún lọ ẹnìkan náà mọ́gbọ̀n lọ o, gbogbo ajẹ́ pé gbogbo ọ̀nà méjèèjì náà ni ìṣubú yóò ti wà. Ó dá mi lójú, kò dẹ̀ sí, èmi ò rí ìlọsíwájú kan à ń gbèrò láti ṣe ju pé á para wa lọ. Ẹ dákun, á para wa yẹ sí nǹkan gidi ni. Ti ń kànà lásìkò. Àní àrònú ìlọsíwájú kankan. Tó gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ ẹ béèrè,
kí ó tẹ̀ tí ó ti pé ẹ̀ tiẹ̀ dákẹ́ nínú èyí tí mo tún fẹ́ fi kún nítorí pé tẹ́ bá wo ọ̀rọ̀ tí Ìyá Ọlọ́sìn tó sọ àwọn bàbá wọn ní bí ẹyẹ bá ti fò àṣẹ sọ òkú rẹ̀. Ìyá Ọlọ́sìn sọ pé tí arákùnrin yìí bá lè dá tó bá lè fi Kùránì búra níwájú ọ̀rọ̀ tẹ́ sọ yìí yé mi ibẹ̀ náà ni mo fẹ́ gbẹ́nu lé. Ẹ dákun ọ̀rọ̀ ẹ̀sìn ó dìpù ju ọ̀rọ̀ òfin ní ọ̀rọ̀ tájọ fi dira wá papọ̀ tó dì wá mú pé ìgbàgbọ́ tí wọ́n máa lò ìgbàgbọ́ tèmi náà jẹ́ tèmi náà máa lò. Ṣùgbọ́n tó bá ti wá débi ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn yìí ó yẹ káwọn ìjọba wa máa ṣe sùúrù díẹ̀. Challenges kan ṣoṣo ló já yìí sọ ó dẹ̀ kọ́kọ́ kí ẹni tá a fi ẹ̀sùn yìí kàn kó ṣe ó yẹ kọ́kọ́ ṣe kó tó wá pé ìbanilórúkọ jẹ́. Ó ní kò sọ pé kó fi ní tóun gbàgbọ́ búra ó ní ní tóun tẹ́ni yẹn gbàgbọ́ gangan ó ní kó fi búra pé kó àwọn òwòlé àwọn orí wá sí kan báyìí. Ǹjẹ́ ẹni tá a sọ wí wá lè ṣe kò ṣe o. Àwọn ẹlẹ́sìn ìsinimú yìí ìsinmi tó ń sì yàn mú yìí ìjẹ́ lóòótọ́ sẹ́ni yìí ṣe. Ẹ jẹ́ ká kọ́kọ́ dálẹ̀ ká tún sànà tó bá jẹ́ pé lóòótọ́ ni kí Ìyá Ọlọ́sùn náà fi omi kó fi búra pé lóòótọ́ lẹ́ni yìí kò séke nínú ẹ àwa mọ̀ wípé tó bá jẹ́ pé lóòótọ́ ni Ìyá Ọlọ́sùn bá pa irọ́ ṣebí ó ní bá ṣe mú olè látijọ́ ṣebí ó ní bá ṣe mú ọ̀dàlẹ̀ látijọ́ ṣebí ó ní bá ṣe mú èké látijọ́. Ṣé ẹ rí pé gbogbo ẹ̀sùn gbogbo ètò tí àwọn agbófinró ṣé ẹ rí pé gbogbo ètò tí wọ́n ń ṣe ṣé ẹ rí pé gbogbo ẹ̀ náà lójú òótọ́ ni wọ́n ní orí yeye ní mògún àìṣẹ̀ ló pọ̀. Kí ẹni afẹ̀sùn kàn ẹni kó búra kí ẹni fẹ̀sùn kàn náà kó náà búra kí ilẹ̀ káwá wẹni tí ilẹ̀ ó mú káwọn náà méjèèjì káwọn ẹni Elédùmarè tó ṣèdájọ́ fún. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè àbániṣe wà ń bẹ̀ wà ní dẹni tí ò sí níbẹ̀ mọ́ ọ̀rọ̀ lẹ́tí ń gbọ́ gbogbo ilé nítorí pé wọ́n ní bí wèrè bá rojọ́ wèrè kọ́ ni yóò dá ẹjọ́ ọ̀hún. Ẹ jẹ́ kí n tara ṣẹ̀ṣà kí n bọ́ sọ́dọ̀ bàbá mi Aláàfin Àṣà. Aláàfin Àṣà ohun tí a fẹ́ bí tá a fẹ́ kẹ́ bá ní ṣàlàyé fúnlé ni pé ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ṣé òfin ẹ̀sìn ni wọ́n fi dà ní àbí òfin orílẹ̀-èdè yìí? A fẹ́ kẹ́ bá ní ṣàlàyé ẹ̀ ní ṣókí àbí ojú àbáláwo lẹ́yìn fi wo ètò ìrìn àjò yẹn. Ẹ ṣé àdúpẹ́ ṣé rí ojú tèmi kọ́kọ́ fi wo ni pé nígbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn amòfin wa òfin ẹ̀sìn òun ni wọ́n fi mú òun ló fa in tí ìyá yìí tó fi ń sọ in tí ò fẹ́ sọ nítorí pé tí omi bá ti kún ju agbára èèyàn lọ ó ṣeé ṣe bí ò bá fi ọgbọ́n ṣe kódò yìí gbé lọ. Ìyá yìí ò fẹ́ kóun dín sọ́fìn wọn òun ló fi sọ ohun tó sọ yìí. torí pé ó mọ̀ pé ó lè pa òun. Kò sí tí ò lè ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lágbàáyé tí wọ́n ṣe mọ ìwà àwọn ẹni yìí. Ṣùgbọ́n a tún wá dúpẹ́ lọ́wọ́ Elédùmarè wípé wọ́n ti gbà á kúrò lọ́wọ́ òfin ti ẹ̀sìn ó ti dé ọ̀dọ̀ ìjọba lẹ́yìn tí a sì nígbàgbọ́ wípé yóò lọ bí ó ṣe yẹ kó lọ nítorí pé ó ní òfin tó jọ de oníkálukú ní orílẹ̀-èdè yìí tí ò bá ti ẹ̀sìn lọ. Àmọ́ ẹ̀bẹ̀ kan nìkan fẹ́ bẹ àwọn ìjọba wa pàápàá jùlọ àwọn tó wà ń di òfin. Àwọn àgbàlagbà ní pé kúrọ́kúrọ́kú ó kú sójú eérú ṣèkàṣèkà kú ó náà ṣẹ̀ṣàrò olóòótọ́ nìkan ló kú tí wọ́n fi kó sí ìdẹ́sìn. Kí wọ́n má jẹ́ kí àti ọwọ́ kínní ìbọ̀ torí pé tí àwọn èèyàn wa yìí wọ́n burú púpọ̀. Tá a bá sì ní ká wò ó wọ́n ti ní àwọn èèyàn láàárín àwọn tó jẹ́ amòfin wa yìí ṣùgbọ́n àwọn nìkan wá ro ìlérí tí wọ́n ṣe níjọ́ tí wọ́n ń gbé agbára lé wọn lọ́wọ́ torí ìbúra ojú kékeré la fi máa ń wò. Tá a bá orílẹ̀-èdè ilé nì àìmọye àwọn tí ìbúra ti kó bá bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ní tí ó yẹ kí wọ́n fi búra ni wọ́n fi ń búra ṣùgbọ́n ọ̀rọ̀ tí ń jáde wọn lẹ́nu wọn yẹn àṣẹ ni ẹ̀rí pé ń gbẹ̀lú míì bá kú òtán àtúbọ̀tán òun ò ní dáa ni mo fẹ́ kí ẹ̀yin tẹ́ bá wà nídìí ẹjọ́ yìí àbí agbẹjọ́rò ni ẹ tó bó ṣe yẹ kẹ́ ẹ tó ẹ dá bó ṣe yẹ kẹ́ ẹ dá torí pé gbogbo tá a bá dá tá a bá dá dáadáa Elédùmarè ń bẹ àwọn onílẹ̀ ń bẹ àwọn tó nílẹ̀ káàárọ̀ òjìire wọn ò sùn pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àti gbogbo àgbáyé ló sì ń rí wa lórí tó wà nílẹ̀ yìí òun ni èmi fi ń bẹ̀ wá pé ẹ jẹ́ ká ṣe bó ṣe tọ́
àti bó ṣe yẹ. Eléyìí tó tún wá dà bẹ́ẹ̀ ni wípé ẹ rí i pé àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá wọ́n pinnu ọ̀rọ̀, ó dàbí ọ̀rọ̀ bàbá mi kan ni, bàbá mi Ifáṣayọ̀ Àlàbí ọbẹ̀ ìlú àgbáyé Elédùmarè bá mi lọ́rẹ̀ mi wọn. Bàbá yìí jáde wọ́n sọ̀rọ̀ ńjọ́ kan, gbogbo ayé ló gbọ́. Wọ́n láwọn ò ní nǹkan táwọn gbà lọ́wọ́ Muhammadu o, àwọn ò sì ní nǹkan táwọn gbà lọ́wọ́ Jésù. Wọ́n ní ṣùgbọ́n tó bá wá jẹ́ wípé Muhammadu rò pé àwọn gba nǹkan lọ́wọ́ rẹ̀ àbí Jésù rò bẹ́ẹ̀ kó gbà báyìí. Ṣé ẹ ti rí ìtumọ̀ tá à ń sọ? Ẹni tó pè é lónígbàgbọ́ ó yẹ kó lè sọ òótọ́. Gbogbo àgbáyé ẹ jẹ́ ká dá sọ̀rọ̀ yìí bó ṣe yẹ ká dá sí. Yàtọ̀ sí ọ̀rọ̀ òfin, tí ọ̀rọ̀ yìí bá dá wa lójú àtẹnìkíní àtẹnìkejì, kí ló dé tá a lè búra kí gbogbo ayé sì rí lóòótọ́? Ìbúra yìí ló lè sọ òótọ́ níbi ọ̀rọ̀ yìí, torí ọ̀rọ̀ òfin àwọn ó ṣe pé bí òfin ṣe sọ fún wa ni. Iná máa wá ń padà, wọ́n máa ń sọ pé orí yeye ló ń mògún, àìṣẹ̀ ló pọ̀, ṣùgbọ́n orí tí ò ṣẹ̀ ta la fẹ́ fìyà jẹ. Ọ̀rọ̀ sì ń bọ̀, wọ́n ní tí ogun bá jẹ lọ ogun á jẹ bọ̀. Ilé ìlú fẹ́ ká ẹ jẹ́ ká rò ó. Ẹ ṣe àdúrà wa yóò gbà ní agbára lọ́wọ́ Olódùmarè. Èyí tí mo kọ́ fẹ́ fi síwájú ni pé àwa tá a jẹ́ oníṣẹ̀ṣe, pàápàá jùlọ ni mò ń bá wí pé gbogbo ohun tí a bá fẹ́ máa sọ tàbí ẹni yòówù tí ó bá máa sọ̀rọ̀ kó jẹ́ ẹni tó lè dúró ti ọ̀rọ̀ tó máa sọ. Ìdúró ti ọ̀rọ̀ tẹ́nìyàn sọ, sì mọ̀ pé kó tó di pé o tó sọ̀rọ̀ pé o máa sọ̀rọ̀ jáde, ẹ̀rí ń bẹ níbẹ̀ tó dájú. Ohun tí ń jẹ́ awo, ohun tí ń jẹ́ ìṣẹ̀ṣe kò kì í tú àṣírí ènìyàn, kò kì í tú àṣírí ènìyàn, nítorí pé ẹ rí i pé ẹni tó sọ̀rọ̀ yìí obìnrin ni. Kì í sọ pé ńgbà tí ẹ̀jọ́ obìnrin ẹni pé kéèyàn tú àṣírí ọ̀pọ̀lọpọ̀, kéèyàn tú àṣírí pé lágbájá èmi mò ń ṣe nǹkan fún un. Ìwọ kọ́ ló ń ṣe nǹkan fún un, Olódùmarè ló ń fún ọ ní kápá láti jẹ́ kí n tó ń ṣe é fún un kó máa ṣe é ṣe. Torí pé kò sẹ́dá kankan tó ní agbára ní. Ọ̀rúnmìlà fúnra lára rẹ̀ tá à ń sọ rẹ̀ kò dágbára kankan ní. Kó dáfá kó ṣètùtù. Ifá ní ká dá lóòjọ́ kárú lóòjọ́ ló máa ń mú ẹbọ owó dàbí ti ọlọ́gbẹ̀rẹ̀ lọ. Tọ́rúnmìlà náà bá ti ṣe tán, ó máa ń dìrẹ̀ bẹ́ẹ̀ sí Olódùmarè ni pé ìrìn àjò tóun bá ìdásí àti tóun pé kó ṣeé ṣe. Tó túmọ̀ sí pé ọba tó rán gbogbo wa níṣẹ́, tó rán àwọn irúnmọlẹ̀ níṣẹ́, tó rán àwọn aláṣekù níṣẹ́, ó wà láàyè rẹ̀ kò yí padà. Ká má bàa ṣe dojú ìrìn àjò ẹjọ́ yìí, ká má dojú ẹ̀ bolẹ̀. Bí mo ṣe kéré tó lọ́jọ́ orí, mo ti rí eégún tó jáde tó wá ń sọ fún ènìyàn tó jẹ́ pé látara rẹ̀ ni wọ́n ti tọrọ ọmọ, ṣùgbọ́n ẹni yẹn ó ti wá gbé ẹ̀sìn lérí, ní wọ́n ń gbógun ja eégún. Eégún wá jáde lọ́jọ́ náà, eégún wá lọ sínú ilé o. Ó ní lágbájá, ó ní nígbà tójú ọmọ ń pọ́n ọlọ́dún èmi lọ wá, ó ní ṣùgbọ́n látọjọ́ tí o ti rí ọmọ ń bí látara mi, ọlọ́mọ ló ti dàgbà yé o. Ọmọ tá à ń sọ lọ́dún náà wọ́n ti tó, ẹ jẹ́ n sọ pé wọ́n ti tó 47 years. Ó ní látọdún náà, ó ní kó o tiẹ̀ wá mú obì méjì, àkùkù ẹyọ kan kó o tiẹ̀ wá sọ pé o fi bọ eégún. Ó lò ó ṣe. Ó lè tó fi wá tún ṣe yùn, ó ní ọdún kẹta rèé tó jẹ́ pé tí n bá ti fẹ́ kọjá tó mú dàdá ní tó mọ̀ sọ pé n gbọ́dọ̀ kọjá. Ó ní lágbájá, kí ọ wá fi mọ̀ pé ọmọ tíyàwó rẹ bí èmi ni mo fún ọ, kì í sọ lọ́hùn, láti pàṣẹ mi ló ti bímọ. Eégún ní lọ́la ni màá gbọ́mọ mi. Ó ní ọ̀la ni màá gbọ́mọ mi. À ń bẹ́ẹ̀ ni kì í sọ̀rọ̀ tán o. Ìyá tí eégún sọ̀rọ̀ fún, ó wá wo òréré bàbá tó mú dàdá ní tó ní kí eégún má gbàtà òun. Bàbá yẹn wá sọ pé àwùsù bíi láì mí náà ṣẹ́yìí tọ́ ni rọ̀jí bí sinmi ara mi, ìmọ̀ bí wọ́n ṣe pè é. Ṣe mọ̀ pé èmi ò mọ bí wọ́n ṣe pè é, ọ̀rọ̀ àti kẹ́yìn ò fẹ́ kífá kẹ wá kíra dáradára. Ẹlòmíà kífá báyé rèé ó ṣe rí. Bọ́ọ̀ bá mọ̀ sọ fáyé pé nítorí sọ wọn ò mọ́ fi ṣàwàdà, mọ́ fi ṣàwẹ́wà. Wọ́n wá sọ̀rọ̀ yìí ni wọ́n wá sọ pé bàbá yẹn wá ń sọ pé gbàgbé àlùkùránì ò yanjú ẹ̀. Ìyá wa ń sọ pé sọ pé àlùkùránì ò ní yanjú ẹ̀. Ẹ mọ bóbi bá ní tara, ṣùgbọ́n tégún sọ ní pé lọ́la ló wọ́n gba ọmọ ọ̀hún. Sọ pé kò ní yanjú, ṣùgbọ́n tó bá fi lè rí bẹ́ẹ̀ lọ́la, ẹ gbà pé mo lè jẹ èèyàn. Ẹ mọ bá bí amọ́ ṣe tara, ẹ gbà pé mo lè jẹ èèyàn. Arákùnrin àní mo ní ọfọ kan balẹ̀, àlùkùránì ò yanjú ìrìn àjò yìí. Ó ní bẹ́ẹ̀ bá ní ò yanjú ẹ̀, ẹ jẹ́ ń pe lágbájá náà wá kọ́sẹ̀ rí ọ̀rọ̀. Nígbà tárábìnrin tí ó fi pe èèyàn bíi 9 lé bàbá yìí lórí, bàbá ní ọ̀dà náà níbi tọ́rọ̀ dé, ẹ wá lọ ra òbú kan, ẹ wá lọ rí bọ ogún. Wọ́n bọ ogún o. Bẹ́ẹ̀ ni wọ́n bọ eégún. Irú Ìyá Ọlọ́sùn
tó sọ̀rọ̀ tó bá jẹ́ pé ó bá ní ìgboyà láti dúró ti ọ̀rọ̀ ò ní rí báyìí la ṣe ń pàrọwà sẹ́yìn tẹ́ ẹjọ́ níṣẹ̀ṣe wa pé whoever tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀jẹ̀ àmọ̀mọ́ tá a mọ̀ sọ ìní. ẹlẹ́ẹ̀kejì ṣe rí níbi tí ilé ayé dé yìí, ilé ayé kọjá kéèyàn kàn gbé Android phone rẹ àbí iPhone rẹ àbí wọ́n ra tọmọ mi ra kinní kan fún mi àbí kọ́sọ́mà mi ra fóònù kan fún mi, èmi náà fẹ́ sọ̀rọ̀ bíi ta lọ́lọ́run, èmi náà fẹ́ sọ̀rọ̀ bíi Aláàfin àṣà, èmi náà fẹ́ sọ̀rọ̀ bíi Ìyàsẹ́kẹ́ Òkun, èmi náà fẹ́ sọ̀rọ̀ bíi Evangelist Adéfá, èmi náà fẹ́ sọ̀rọ̀ bíi Ọba Ìlà, èmi náà fẹ́ sọ̀rọ̀ bíi Òòṣàtọ́lá Ìṣẹ̀ṣe làgbà, èmi náà fẹ́ sọ̀rọ̀ bíi Fájìmí, èmi náà fẹ́ sọ̀rọ̀ bíi amọ̀tí pọ̀nbẹ amọ̀tí àkàǹkà tán làmọ̀ ń káyé wa. Ó ní ẹ̀kọ́ bẹ́rù èèyàn bá dànù èèyàn ní màtí di rẹ̀ o. Lórí ọ̀rọ̀ Ìyá Ọ̀ṣun, ọ̀rọ̀ tá a lérò pé yóò bí erin ni ṣùgbọ́n àfi ń dá gbogbo ayé lójú pé ẹ̀lérí ní ọ̀padà bí. Ifá ní kúrekúre mọ̀bà, igi gbọrọgbọrọ mọ́ hàn, alájàngbòdó mọ̀bà, bí pẹjapẹja bá retí odò bí ọ̀bà rẹ̀ japa ládòfo ni. Gbogbo ìgbà oko bá a sásùn bó ṣe máa jẹ́ nìyẹn láṣẹfá láṣẹgbà irúnmọlẹ̀. À ń lọ fún ti àkókò yìí, a tún bọ̀ á tù á bà láṣẹ Èdùmàrè. Ire o.